Eléri ibú ni o, ẹ̀yin kì í so ń ṣẹ̀ṣẹ̀ o. Eléri ibú ni o, ẹ̀yin kì í so ń ṣẹ̀ṣẹ̀ o. Ìṣẹ̀ṣe kí lẹ́mí ṣe tẹ̀kàn fi ń da ìlú. Eléri ibú ni o, ẹ̀yin kì í so ń ṣẹ̀ṣẹ̀ o. Ẹbọ kí lẹ́mí ṣe, ẹ̀yin kì í so ń ṣẹ̀ṣẹ̀ o. Òṣàṣà lẹ́mí bọ, tẹ̀kàn fi ń da ìlú. Eléri ibú ni o, ẹ̀yin kì í so ń ṣẹ̀ṣẹ̀ o. Ṣẹ̀ṣe kí lẹ́mí ṣe, tẹ̀kàn fi ń da ìlú. Èèyàn lásán lẹ́mí pa, ẹ̀yin kì í so ń ṣẹ̀ṣẹ̀ o. Èèyàn lásán lẹ́mí pa, tẹ̀kàn fi ń da ìlú. Orin Sheikh Labib ẹ fẹ́ lò láti fi máa fi ba Islam jẹ́. Ẹ wá rò pé bóyá dojú ìjà kọ Sheikh Labib Lágbàjì láti máa bú wọn. Àwọn ò lè bú wọn, a sì lè sọ̀rọ̀ kọ̀bákùngbé sí ẹni tí a torí pé àwọn bàbá wọn gbìyànjú sójú ọ̀nà ẹ̀sìn lọ́jọ́ kẹ́sìn ọmọ ṣẹ́kù ilẹ̀ Yorùbá lónìí. Tó bá jẹ́ pé àwọn bàbá wọn ò gbìyànjú, jẹ́ pé àwọn bàbá wọn ṣe báwọn ṣe ń ṣe yìí, ẹ̀sìn ó ti bàjẹ́. Wá rò pé bóyá bú wọn, bóyá dojú ìjà kọra wa, dojú ìjà kọra wọn. Ẹ̀yin ń ṣẹ̀ṣẹ̀ ẹ̀yin gan eléri ibú tí ń bá wíkẹ́ sáwọn mùsùlùmí. Ṣé ń gbọ́? Ẹ̀yin gangan eléri ibú tí ń sọ torí ẹ̀yin lẹ́ ń balẹ̀ Yorùbá jẹ́, ìpànìyàn, ìbọ̀rìṣà, gbogbo nǹkan abú pátá. Ẹ̀yin olóòṣà, ẹ̀yin ẹlẹ́bọ, ẹ̀yin lẹ́ ń dálẹ̀. Torí ìdí èyí, ẹ wá rò pé bóyá ẹ lè lo divide and rule, ẹ múra yín ṣe, a lè dojú ìjà kọra kankan. Ẹ̀yin náà láàmú sọ̀pọ̀ ọ̀rọ̀ sí. Eléri ibú ni o, ẹ̀yin kì í so ń ṣẹ̀ṣẹ̀ o. Ṣẹ̀ṣe kí lẹ́mí ṣe, tẹ̀kàn fi ń da ìlú.